káàárọ̀ o ẹlẹ́ha ìjàpá. Ẹ káàárọ̀ o. Báwo ló jẹ́ tó wùn yín sí tó wùn yín dàbí ohun ọpọlọ báyìí? Ìwọ bú mi pé ohun mi dàbí ohun ọpọlọ, inú ti bí mi. Látàrí irú ọ̀rọ̀ tó sọ síbi yìí, màá gbá ẹlẹ́ṣẹ̀ níbi ikùn. Yé ikùn mi o, ikùn mi o, ikùn mi o. Mo gbá ẹlẹ́ṣẹ̀ ní ikùn rẹ̀ sì dùn, ó pariwo tó, ó sọ pé ikùn mi o, ikùn mi o. Ikùn mi o, ikùn mi o. Ẹ káàárọ̀ dókítà Yakubu. Ẹ ṣeun o, láàárọ̀ yìí èmi àti ẹlẹ́ha àjàpálá ní ìjà ráńpẹ́ kan o, ó sì gbá mi lẹ́sẹ̀ níbi ikùn tí ń dùn mí o. Ọlọ́pàá ẹni àsìkò kí ló dé tí láwọ́ sùn kí ló dáhùn déédéé. Báyọ̀ tó bí náà ti sọ ọtí ọlọ́pàá. Ok, kí lè máa wá ṣe fún wa báyìí nísìnyí? Àti ambulance náà ti sùn. Ọ̀dà ọlọ́pàá ẹ dákun ẹ lọ́ bá wa mú níjà ìjàpá ẹ lọ́ bá wa mú ẹ lọ́ bá wa mú. Ẹ ṣeun ẹgbẹ́ lọ sí station yìí ẹgbẹ́ lọ sí station yìí. Nísìnyí báyìí ó ti wà ń bẹ nísìnyí dókítà Yakubu kí lè máa ṣe fún mi báyìí. Ikùn mi ti bàjẹ́ gan. Ok, ẹ ṣe o. Ok. Ikùn mi o. Ikùn mi o. Ẹ ń pariwo. Ẹ ń pariwo, ẹ má dá mi láàmú ilé ìwòsàn mọ́ wa, ẹ ń pariwo. Ẹ ń dùn mí, ó ń dùn mí. Ẹ jẹ́ kí dókítà dé, ẹ jẹ́ kí dókítà dé. Dókítà ẹ ti pẹ́ jù, kí ló dé? Dókítà ẹ ti pẹ́ jù, kí ló dé? Ẹ ṣeun ẹ ṣeun. Mélòó ni màá lò? Ibi ilé ni kí n ti lọ, òkè mo ti gbọ́. Mélòó? Ẹyọkẹ́. Mélòó ni kí n lò? Ẹyọkẹ́ àti mẹ́ta. Ok. Ẹ ṣeun. Mẹ́rin. Ok, ẹ ṣeun. Ẹ ṣeun. Mẹ́fà. Mẹ́fà ti tó. Mẹ́fà ti tó ẹ ṣeun. Ẹ má di àti lo oògùn tẹ́yẹ̀ bá ti lo oògùn tó bá ti pọ̀ jù ó lè kó bá yẹn. Ẹ ṣeun. Ìtẹ́fún mi náà ti tó. Ó dà dókítà ẹ ṣeun o. Ẹ ṣeun fún ìfọwọ́sowọ́pọ̀ yín o. Ó dàbọ̀ o. Níṣẹ́ bí wọ́n mọ̀ sí ọlọ́pàá. Ok, ẹ lọ jọ.